story kékeré yìí ẹ jẹ́ bá mi fọkàn sí i. Àwọn ẹja mẹ́ta wọ́n ṣèpàdé, wọ́n wá pe Ọlọ́run wípé wọ́n fẹ́ bọ́ Ọlọ́run ṣèpàdé. Ọlọ́run wá dé, ó wá sọ pé kí ni wọ́n fẹ́. Ìkan sọ wípé ṣáàkì, mi tiẹ̀ wá mọ Yorùbá ṣáàkì, ẹja ńlá tó wà nínú odò yẹn, ó máa ń pa àwọn ẹja tó wà nínú odò ní àtòun àtọmọ ẹ̀. Wípé so Olúwa, ìkan sọ wípé òun fẹ́ kẹ́ fi ojú sí gbogbo ara òun, gbogbo ìpẹ́ tó wà lára òun yẹn ẹ sọ di ojú, so that tí ṣáàkì yẹn tó bá ń bọ̀ láti iwájú màá rí, tó bá ń bọ̀ látẹ̀yìn tó bá gba ìgbẹ́ màá rí, so kò ní lè rí mi pa. Ọlọ́run ní pé àwọn ti gbọ́. Ìkejì ní òun ò fẹ́ ojú ń tòun, Olúwa ẹ fóun ní ìyẹ́, tí ṣáàkì yẹn tó bá ti ń bọ̀ àbọ̀ ọmọ ẹ̀ òun á fò kúrò nínú omi. Ṣáàkì dẹ̀rẹ́ kò lè jáde kúrò nínú omi, so kò sí bó ṣe máa rí òun pa. Ìkẹta sọ wípé Olúwa, nǹkan tèmi fẹ́ ni wípé gbogbo ibi tí n bá ti ń lọ ẹ̀yin ṣá máa tẹ̀lé mi, ẹ̀yin ẹ wà pẹ̀lú mi. Nǹkan tèmi fẹ́ nìyẹn, gbogbo ibi tí n bá ti kọrí sí ẹ ṣá ti wà pẹ̀lú mi. Nǹkan tí mo fẹ́ nìyẹn. Ọlọ́run sọ pé àwọn ti gbọ́, bọ́n ṣe béèrè bẹ́ẹ̀ làwọn ṣe fi fún wọn. So Ọlọ́run sì lọ, èyí tó ń fẹ́ gbogbo ojú, ó wá beautiful, gbogbo ara ẹ̀ kún fún gbogbo ojú. Èyí tó fẹ́ ìyẹ́, òun náà ní ìyẹ́ wá díẹ̀, òun nìkan ló ní ìyẹ́ nínú omi, ó wá beautiful, òun náà ní ìyẹ́. Ìkẹta yẹn kò sí kankan tó yí padà, ó kàn wà bó ṣe wà ní. Bẹ́ẹ̀ ni ẹja ṣáàkì ló fẹ́ mú ẹja eléyìí tó ní ojú gbogbo ara, òun ló wò pé ẹja eléyìí ṣe beautiful, ó ṣe lẹ́wà tó báyìí, ó ló ti rí gbogbo ojú, eléyìí lòun fẹ́. Bó ṣe ń bọ̀ ẹja yẹn sọ pé ọ̀dẹ̀, ó rí pé òun ti rí ẹ pé òun bọ̀, kò sí nǹkan tó lè ṣe. So ó jump kúrò nínú omi, ó lọ jump sómi kékeré tó wà lẹ́gbẹ̀ẹ́ omi ibi tí ṣáàkì tí kò lè dé. Ó dúró síbẹ̀ pé kí wo bó ṣe máa wá bá mi nínú ibi tí mo wà yìí, nínú púùlù kékeré. Oòrùn sì jáde, oòrùn gbẹ púùlù. Nígbà tó oòrùn gbẹ púùlù, ẹja ò sì lè gbé ibi tí ò sómi. Bẹ́ẹ̀ ni ẹja tó ní gbogbo ojú sára ibẹ̀ ló kú sí. Nígbà tí mother shark tún wò ó wípé àti ẹ̀rí yẹn, eléyìí tó ní ìyẹ́ yìí, àwọn ẹja ṣe wá ṣe rẹwà tó báyìí, tó tún fẹ́ lọ mú ìyẹn ní mo ti rí ìyẹn kàn fò kúrò ní omi ni, ó fò jáde. So bó ṣe fò tó wà ní lókè, bẹ́ẹ̀ ni ẹyẹ eagle, kí ló ń pe eagle Yorùbá, ẹyẹ ìdì, bẹ́ẹ̀ lẹyẹ ìdì, bẹ́ẹ̀ lórí. Ó ní Ọlọ́run máa ń gbọ́ àdúrà o. Ọlọ́run sì mọ̀ pé ẹja ń wu òun jẹ, òun ò lè wọnú omi láti lọ mú ẹja. Ọlọ́run dẹ̀ gbé ẹja jáde láti inú omi láti wá gbéra ìbá òun bí tóun ti lè mú easily. Ọlọ́run gbọ́ àdúrà o. Bẹ́ẹ̀ ni ẹyẹ ìdì, bẹ́ẹ̀ ló fẹ́ ẹja yẹn, bẹ́ẹ̀ ló mú jẹ. Mother shark wá sọ fún mother shark wípé ikọ́ àárọ̀ wọn méjì yẹn mú, eléyìí tó wà bí eléyìí ò ní nǹkan kan, ó dídí kò sí nǹkan kan tó ní. Ìyá ẹ̀ wá ní ó dá nǹkan mọ̀. Sórí yẹn bó ṣe wà yẹn, ó rí pé shadow, òjìji, ó rí pé òjìji kan bò ó. Òjìji tó bò ó yẹn, tó bá débẹ̀, èèyàn ní òjìji tó bò ó yẹn o, tó bá débẹ̀, ẹni tó dòjìji bò ó yẹn ó máa pa ẹni. Òjìji tó dàbò yẹn ó ní òjìji Jésù Kristi. Ẹni tó bá ti ní Jésù Kristi òjìji, abẹ́ òjìji Ọlọ́run ló wà. Kò sọ́ta tó lè mú, kò ní fi ṣe nǹkan tí ọmọ Ọlọ́run là kọjá. Múfì náà ò tí ì parí o, eré ni o. Ẹni tó kọ eré òun nìkan ló mọ òpin ẹ̀ o. Ọ̀tá kọ́ ló kọ eré o, Jésù Kristi ló kọ láti ìbẹ̀rẹ̀ o. Ó ní ìbẹ̀rẹ̀ àti òpin o, òun ló mọ òpin o. Ọ̀tá ò mọ òpin o, ọ̀tá kan jọ ọ̀tá tó ń ṣiṣẹ́ ibi náà fún rẹ̀ gan, ó ní ìbẹ̀rẹ̀ ó sì lópin. Torí gbogbo tó bá ní ìbẹ̀rẹ̀ òun láti lópin. Ọlọ́run nìkan ni ò ní bẹ̀rẹ̀, ó nìkan ni olópin o. So kò ní fi ṣe kan tó ń ṣẹlẹ̀, múvì ni o. Ẹ̀yin ẹ máa wòran, ẹ máa wo ẹ̀ǹdì ẹ̀ victory ni o, ìṣẹ́gun ni o, ìṣẹ́gun ni. Fún ẹ tó bá ti ní Ọlọ́run, ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká fi ara wa sí abẹ́ òjìji Ọlọ́run. Ẹ má jẹ́ ká sọ pé agbọ́n a máa ń ṣe o, mo lágbára kan, mo lọ́wọ́n kan tó wà níbì kan, mo ní kinní kan.
kò sí gbogbo ẹ̀ nínú ọdún yìí kò lè ṣiṣẹ́ o àfẹ́ tó bá ní Jésù Kristi nìkan tí ó wà lábẹ́ òjìji Ọlọ́run. And that will take me to chapter 36. Psalm 36 chapter tí mo fẹ́ràn ni. So ẹ̀mí mi máa ràn mí lọ́wọ́, kò ní jẹ́ kí n sọ tara mi, á jẹ́ kí n sọ ti ìkan tó fẹ́ fi sí mi lẹ́nu nìkan ni wọ́n á jẹ́ kí n sọ. Ní Psalm 36 mo máa ń torí kankan máa ń yà mí lẹ́nu, especially nígbà tí mo sì máa ń lọ camp Redeem Nigeria, tí mo máa gbọ́ àwọn irú àwọn cases tọ́lọ́run máa ń pè. Èèyàn kan wà ń bẹ̀ yẹn, ìwọ ló dọ́gbọ́n ó pa bridesmaid yẹn, ọ̀rẹ́ ẹ̀jẹ̀ ni ó pa, nígbà tó pa tán ọmọ kan tó bí ó tún pa láti lè gba ọkọ ẹ̀, ó ti wá gba ọkọ ìwọ náà ti wá bí máa ń sìn, ṣùgbọ́n Ọlọ́run sọ pé àkókò ẹ̀san dé o. So gbogbo ọmọ tó bí ọlọ́dún náà ni gbogbo wọn máa parẹ́, wọ́n ti ẹ̀ pé oṣù náà, so kò jáde. Iwájú dé àwọn èèyàn jáde rẹpẹtẹ, mo ní àbáwọn èèyàn yóò gbọ́ nǹkan tí Pastor Adébóyè ń sọ ni, ṣé wọn gbọ́ ni àbí kankan àbóní kankan tó ń lò tó fi ń tì wọ́n jáde ni. So bẹ́ẹ̀ mi ṣe ń ronú yẹn, bẹ́ẹ̀ ni Pastor Adébóyè sọ pé obìnrin tọ́lọ́run sì ń sọ yìí gangan fún rẹ̀ o kò tí ì jáde, pé jẹ́ kí n sọ fún ẹ dickiness ni ẹ, o jókòó lẹ́gbẹ̀ẹ́ ọkọ ẹ níbi tó wà yẹn. Ṣáàánú ọkọ ẹ ò ṣe ẹni tó lọ́mọ márùn-ún ló bí, ọkọ ẹ ọmọ kan tó ti kọ́kọ́ bí ìwọ ló lu ọgbọ́n tó fi pa, ọmọ márùn-ún tó tún wá bí sí November, mo rántí November ni máa yẹ sọ pé gbogbo àwọn ọmọ márùn-ún yẹn ni lọ́sọ̀pọ̀ lọ́hùn sọ pé àkókò ìdájọ́ ẹ̀ dé o. Ṣó mọ̀ pé nínú òkùnkùn ni wọ́n ṣe, òkùnkùn àti ìmọ́lẹ̀ kedere wájú Ọlọ́run ni, gbogbo ìkan náà níwájú Ọlọ́run, kò sí kankan tó pamọ́ lójú Ọlọ́run. Ìdájọ́ ti dé, lóbìnrin yìí pé Olúwa ṣàánú àwọn ọmọ ẹ̀ ò ṣe ẹ́ ni, ṣàánú ọkùnrin yìí ò ṣe ẹ́ ni, ọkùnrin yóò mọ nǹkan tó ṣe. Ìjáde torí punishment ẹ̀ báyìí ni pé kò jáde kí gbogbo èèyàn lè gbàdúrà fún àwọn ọmọ yẹn, àwọn ọmọ táwọn bá ẹ ṣeṣẹ́ ibi kí ìdájọ́ yẹn kó má bàa ṣẹlẹ̀ sórí àwọn ọmọ. Wọ́n lè gbé ìdájọ́ títí ẹ o, ṣùgbọ́n táwọn ọmọ jáde kọ́lọ́run ṣàánú fún ọ. Obìnrin yẹn ṣẹ̀ wá jáde, ó wá ń bọ̀ lóòótọ́. So irú nǹkan bẹ́ẹ̀ yẹn tí bá ti ń gbọ́, ó máa ń báfù mi, ó máa ń yà mí lẹ́nu pé kí ni wọ́n ń ṣe nínú ìjọ Ọlọ́run. Ìwọ tó mọ̀ pé ìkà òun ló ń ṣe, tó bá lọ sùn ìkà ló ń ronú ẹ̀, tó bá jí ìkà ló ń ronú ẹ̀, kí ló wá ń ṣe nínú ilé Ọlọ́run. Ó ṣe kúkú dúró síta, kó kúkú paint the world red, kí gbogbo èèyàn kúkú mọ̀, kó má tún di pé o tún wá ṣàgàbàgebè nílé. So ó máa ń nǹkan tó máa ń dùn, tó máa ń nọ́dà tó ń dùn mí bọ̀ tí mo máa ń rò ní gidi ni. Oríṣiríṣi cases bẹ́ẹ̀ tí máa ń gbọ́ tó máa ń pè, but Psalm 36 òní David ti really address nǹkan tó ń fa irú nǹkan bẹ́ẹ̀. Ṣé mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó bá ká wọn mọ́, tẹ́ ẹ̀ bá ti ká wọn mọ́ kò sí nǹkan kan, wọ́n á máa ṣe bẹ́ẹ̀ ni pé kò sí nǹkan kan, bọ́tẹ́ bá ká wọn mọ́ wọ́n á sọ pé Sátánì ni. Ṣé mọ̀ pé Sátánì gbogbo wọn máa ń parọ́ mọ́. Abẹ́ tí gbọ́rí mi ìdẹ èṣù ni mi ìfẹ́ ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn, èṣù ni. Wọ́n á parọ́ mọ́ Sátánì. Èèyàn gbọ́dọ̀ agree pẹ̀lú Sátánì kó tó lè lò yàn. Sátánì ò kàn lè lò ẹ́ tó bá agree pẹ̀lú Sátánì. Ọlọ́run ọba fún rẹ̀ gan tó bá nígbàgbọ́ pé nǹkan tó Ọlọ́run sọ pé ó máa ṣe kò sí nǹkan tó máa ṣẹlẹ̀. You have to agree with God for God to do anything. So it's the same thing with Satan. Tó bá agree pẹ̀lú Sátánì kò lè lò ẹ́. You have to agree pé okay Sátánì o ti fún lọ́kàn ẹ, you can go ahead and do what you like. Nígbà ni Sátánì lè lo èèyàn. So Psalm 36, nǹkan tí mo ṣe fẹ́ràn Psalm 36 nìyẹn. Òun ló jẹ́ kí n wá mọ̀ wípé irú nǹkan tó ń ṣe àwọn èèyàn yìí tán fi ń hùwà burúkú bẹ́ẹ̀ òun lè léṣe. Torí ní verse 1, ẹni tí ò bá understand verse 1 kò lè understand Psalm 36. Ní verse 1 yẹn, David sọ wípé èmi ìránṣẹ́ Ọlọ́run, kò sọ pé èmi ọba Dáfídì, kò sọ pé èmi Dáfídì. Psalm méjì péré ni David ti sọ̀rọ̀ bẹ́ẹ̀, Psalm 18 àti Psalm 36. Psalm nígbà tá a ṣe Psalm 18 mo sọ fún wa pé David ṣe iṣẹ́ ìránṣẹ́ ni. David ṣe iṣẹ́ ìránṣẹ́ ní Psalm 36. Àwọn ọmọ ọ̀jọ̀gbọ́n, àwọn tó ń mọ Bible jù mí lọ, àwọn pè ní lament, pé ó ń lament ní, but èmi ò rí lament bẹ́ẹ̀.
sáàmù hope lèmi rí, sáàmù ìrètí ni èmi pé bọ̀tá bá ṣe tán o òǹkálùkù lè pé tẹ́ bá rí pé làmẹ́ǹtì ní ṣe mọ̀ fẹ́ lòmíràn sáàmù làmẹ́ǹtì ló máa jẹ́ ìkérora fẹ́yàn mìíràn sáàmù ìrètí ni so òǹkálùkù á lè pé psalm 36 ní nǹkan tó jẹ́ fún so ní verse 1 yẹn David sọ pé èmi ìránṣẹ́ Ọlọ́run ni mo kọ sáàmù yìí fún ọ̀gá orin nínú ìjọ Ọlọ́run torí David kò kì í kàn sáà lára ẹ̀ pẹ̀lú àwọn tó wà ń ta àwọn tó wà ní community Ọlọ́run àwọn tó wà nínú ilé Ọlọ́run ní David máa ń bá sọ̀rọ̀ ní gbogbo ìgbà rí pé kò ní sọ wípé ẹlẹ́ṣẹ̀ kan á sọ wípé transgressor á sọ wípé iniquity transgressor mean olùrékọjá mo ti ṣàlàyé fún wa olùrékọjá mo mọ̀ pé kò yẹ kí n ré kíní ìkọjá ṣùgbọ́n mo rékọjá kò sí nǹkan tọ́lọ́run máa ṣe so nǹkan tó ń jẹ́ transgressors nìyẹn mo mọ̀ wípé kíní tí mò ń ṣe yìí kò yẹ kí n ṣe ṣùgbọ́n mo ṣe kò sí nǹkan tọ́lọ́run fẹ́ ṣe so àwọn yẹn David pè ní transgressors so ó ní mo kọ ìwé yìí nǹkan tí mo dẹ̀ ṣe kọ psalm 36 ni wípé David ń rò ó nínú ọkàn rẹ̀ bí èmi náà ṣe ń rò ó pé àwọn ìkà yìí torí psalm 35 ó ti dí pẹ̀lú àwọn tó ń ṣeṣẹ́ ibi ó ti sọ pé k'Olúwa ṣèdájọ́ wọn ṣùgbọ́n lẹ́yìn yẹn kò tẹ́ David lọ́rùn David ṣì ń rò pé kí ló mú àwọn èèyàn ṣeṣẹ́ ibi náà kí ló fẹ́ gbà sí ṣé ẹ̀rù Ọlọ́run ò bà wọ́n ni ṣé wọn mọ̀ wípé àti kọ̀wé rẹ̀ pé ìdájọ́ máa wà nítorí àti kọ̀wé rẹ̀ ní ìpé kò ṣeé yí padà tẹ́ bá ti gbọ́ tọmọ Ọlọ́run bá sọ pé it is written final ni àti kọ̀wé rẹ̀ kò ṣeé yí padà àti kọ́ pé ìdájọ́ máa wà lẹ́yìn ikú ṣé kò yé wọn ni so mo rò pé David náà ń rò ó so ó wá sọ wípé ọ́ríkù láti inú ọkàn yẹn ní pé ọ̀rọ̀ Ọlọ́run ìmísí Ọlọ́run ọ̀rọ̀ Ọlọ́run nínú ọkàn òun ó wá ń sọ fún òun wípé àwọn olùrékọjá yìí wọn ò ní bẹ̀rù Ọlọ́run ni kò kí ń ṣe pé Sátánì gbé wọn wò lọ́n ṣe ń ṣe nítorí pé wọn kò sí bẹ̀rù Ọlọ́run lójú wọn ni wọ́n sọ ọgbọ́n nù ṣe mọ̀ pé ìbẹ̀rù Ọlọ́run òun sì ní ìbẹ̀rẹ̀ ọgbọ́n pé wọ́n sọ ọgbọ́n nù ni wọ́n rò wípé àwọn gbọ́n ju Ọlọ́run lọ wọ́n máa ń tanra wọn wọ́n ní ìgbéraga wọ́n máa ń tanra wọn wọ́n gbé ara wọn ga ju Ọlọ́run lọ tí n bá ṣe kò sí nǹkan tọ́lọ́run máa ṣe èyí tí mo ṣe lọ́dún tó kọjá kí ló ṣẹlẹ̀ kò sí nǹkan kan tọ́lọ́run máa ṣe pé bá ṣe ń ronú nìyẹn wípé wọ́n sọ ọgbọ́n nù bọ̀ wọ́n rò pé wọ́n gbọ́n wọ́n rò pé wọ́n mọ nǹkan tó wọ́n ń ṣe ṣùgbọ́n wọn ò mọ Olúwa Ọlọ́run Ísírẹ́lì wọn ò tiẹ̀ mọ Ọlọ́run yìí rárá wọ́n rò pé wọ́n mọ̀ ni o but wọn mọ Ọlọ́run wípé torí ẹni tó bá mọ Ọlọ́run tó mọ nǹkan tó Ọlọ́run dúró fún tó sì mọ òpin tó mọ̀ pé nǹkan tó máa ṣẹlẹ̀ nígbẹ̀yìn lélẹ́yìí kò ní hùwà ìkà pé kò ní ré kọjá òfin Ọlọ́run pé téèyàn bá tó bá tiẹ̀ ré kọjá ẹ̀ lẹ́ẹ̀kan kò tún ní jẹ́ kó ṣẹlẹ̀ lẹ́ẹ̀kejì kò ní jẹ́ torí transgressors mean perpetual state of wickedness mi lè sọ yẹn Yorùbá dáadáa ẹ̀ṣẹ̀ ti di bárakú ìwà ìkà bárakú fún wọn ni tán bá ń sùn òun ni wọ́n ń rò tán bá sì jí nǹkan tán ń rò pé wọ́n fẹ́ ṣe lórí bẹ́ẹ̀dì wọn òun náà ni wọ́n á mú ṣe láàárọ̀ torí wọ́n rí pàgbára kan wà lọ́wọ́ àwọn tó wọ́n fi lè ṣe wọ́n á dẹ̀ go ahead wọ́n á dẹ̀ fẹ́ ṣe lóòótọ́ so ká tó ka psalm 36 ọ̀rọ̀ ìyànjú méjì péré ni mo fẹ́ sọ̀rọ̀ lé lórí ọ̀rọ̀ ìkíní nípa àwọn ìkà ènìyàn tí wọ́n hùwà ìkà tí wọ́n sì wà ní community Ọlọ́run in the household of God ni o David ò sọ̀rọ̀ nípa àwọn tó wà ń ta o àwọn tó wà ń ta ẹ̀ṣẹ̀ ni wọ́n ń ṣẹ̀ disobedience wọ́n ń ṣẹ̀ sófin Ọlọ́run ìyẹn yàtọ̀ àwọn ò mọ òfin àwọn kan ń ṣe nǹkan tó wù wọ́n ni wọ́n ti wá but àwọn eléyìí wọ́n ti wá sílé Ọlọ́run lára wọn tiẹ̀ ti di àtúnbí wọ́n backslide ni ṣùgbọ́n wọ́n wá fi ìwà ìkà wọ́n wá gbé wọ̀ wọ́n mọ̀ pé tó jẹ́ ọmọ Ọlọ́run kò ní í ṣe irú nǹkan tó wọ́n ń ṣe so ìwà ìkà tí wọ́n ní wọ́n wá fi ń oppress ọmọ Ọlọ́run nínú ilé Ọlọ́run ni o òun ni David ṣe kọ psalm 36 yìí pé ẹ bá mi fún àwọn ọ̀gá olórin nínú ìjọ ẹ jẹ́ kí wọ́n máa fi psalm yẹn jẹ́ ká máa fi kọ orin kí àwọn tó ń ṣe ìkà nínú ìjọ Ọlọ́run kí wọ́n lè gbọ́
kí ọmọ ọlọ́run tó wà ní ìjọ náà kí wọ́n lè túbọ̀ mọ ọlọ́run tí wọ́n ní sí, kí wọ́n lè mọ̀ wípé ìwà ìkà àwọn èèyàn búburú yìí kò lè borí àwọn, kò ní fi ṣe irú kan bó ṣe ń ṣe ìwà ìkà yẹn tó, pé kò lè borí ọmọ ọlọ́run, nítorí tán bá mọ irú ọlọ́run tí wọ́n ń sìn, ọkàn wọn á balẹ̀, wọ́n á mọ̀ wípé ìwà ìkà yìí kò lè borí àwọn. So ọ̀rọ̀ ìyànjú àkọ́kọ́ òun ni nípa àwọn ìkà ènìyàn, transgressors. David sọ wípé àwọn èèyàn yìí àìmọ̀kan òun ni number one problem wọn. Wọ́n mọ̀, ignorance, but wọ́n rò pé wọ́n mọ̀. Ṣé ẹ mọ̀ pé kò sí kan tó burú tó ẹni tí kò mọ̀ nǹkan tó dẹ̀ rò pé òun mọ̀ nǹkan? Ṣé ẹ mọ̀ pé ìyẹn ló burú jù? Ignorance, ẹni tó bá mọ̀ pé òun ignorant, àṣírí nǹkan ṣe sí. Ṣùgbọ́n ẹni tí kò mọ̀ nǹkan tó dẹ̀ rò pé òun mọ̀, ṣé ẹ mọ̀ pé ìyẹn ló le jù, tó rápẹ́ kó tó lè mọ̀ nǹkan kan. So àwọn transgressors yìí, kí ni nǹkan tí David sọ pé ó jẹ́ wàhálà àwọn transgressors? Ó ní àkọ́kọ́, ó ní kò sí ìbẹ̀rù Ọlọ́run, ó ní kò sí ní ojú wọn rárá. Ó ní kò sí bẹ̀rù Ọlọ́run, ó ní kò sí lójú wọn. Nítorí tá bá ní bẹ̀rù Ọlọ́run ni wọn ní ṣerú nǹkan tí wọ́n ń ṣe. So title tí mo kàn fún yẹn ni pé transgressors are ignorant. You know, they are just ignorant of God's loving kindness. Àwọn olùrékọjá wọ́n mọ bí ìfẹ́ Ọlọ́run, wọ́n mọ bó ṣe rí. Torí ẹni tó bá mọ bí ìfẹ́ Ọlọ́run ṣe rí kò tiẹ̀ ní hùwà ìkà rárá. So àwọn nǹkan mẹ́rin tí David sọ nípa wọn náà ni wípé the root problem, root problem, èmi ìmọ̀ Yorùbá ẹ̀, nǹkan tó fa ìwà ìkà tó jẹ́ gbòǹgbò ìwà ìkà yẹn gangan ni àìníbẹ̀rù Ọlọ́run. Kò sí ìbẹ̀rù Ọlọ́run nínú wọn. Kò sẹ́ni tó lè níbẹ̀rù Ọlọ́run tó lè ṣe ká o. Kò sí. So Proverbs ìwé òwe chapter 9 verse 10 ó ti jẹ́ ká mọ̀ wípé fear, ìbẹ̀rù Ọlọ́run ó ní ìbẹ̀rẹ̀ ọgbọ́n, ó ní ìpilẹ̀ṣẹ̀ ọgbọ́n. Ẹni tí ò bá ti níbẹ̀rù Ọlọ́run kò lè lọ́gbọ́n, ó gọ̀. Bible sọ pé ẹni tó gọ̀ ni. So David sọ pé ìkejì ni wípé wọ́n kọ ẹ̀yìn sí ọgbọ́n, wọ́n sọ ọgbọ́n nù pátápátá. Wọ́n sọ ọgbọ́n nù. Torí ẹni tó bá ní ọgbọ́n, tó mọ̀ wípé Ọlọ́run yìí tó jẹ́ wípé òun ní ìbẹ̀rẹ̀ àti òpin, òun ló mọ òpin ohun gbogbo. Ọlọ́run yóò sì máa ṣe ìdájọ́, ó máa ń ṣe ìdájọ́ ni. Á ṣe ìdájọ́ láyé, á tún ṣe ìdájọ́ nígbà tá a bá tún kú tán. Ẹni tó bá mọ̀ wípé ìdájọ́ yẹn kò sí kankan téèyàn lè ṣe ń pa ẹ̀. Ìdájọ́ yẹn dẹ̀ rèé sídà kéèyàn lọ sí inú iná àbí kó bọ́ lọ́run gbé. Ẹni tó bá mọrú ẹ̀ kò ní ṣèkà. David sọ pé wọ́n sọ ọgbọ́n nù ni. Ká má máa pariwo pé Sátánì ló gbé wọn wọ̀. Sátánì, wọ́n fira wọn sílẹ̀ fún Sátánì láti gbé wọ̀ ni. But ohun tó jẹ́ wàhálà yẹn gangan ni wípé wọn bẹ̀rù Ọlọ́run, number 1. Number 2, wọ́n sọ ọgbọ́n nù. Wọ́n kọ ẹ̀yìn sí ọgbọ́n. Number 3, kẹta, ìgbéraga. Ṣé mọ̀, wọ́n flatter ara wọn, wọ́n ń tan ara wọn, kò sí kan tọ́lọ́run máa ṣe. Ẹ tó bá sọ pé kò sí kan tọ́lọ́run máa ṣe, tó gbéra ìgájú Ọlọ́run lọ ni. Ẹ tó bá sì gbéra ìgájú Ọlọ́run lọ, kí ló máa ṣẹlẹ̀? Ó máa tẹ́ ni. Aṣubú, tó bá ṣubú yakata ni. Nígbà tá wà ní elementary school, wọ́n máa ń kọ orin kan, erin fẹ́ jọba, ẹ̀rẹ̀kú ẹ̀wẹ́lẹ́, erin fẹ́ jọba, inú erin ń dùn pé òun fẹ́ lọ jọba. Nígbà wọ́n ti gbẹ́ òsílẹ̀ fún erin, wọ́n kàn fi ẹní sórí ẹ̀ ni. Nígbà tí erin máa fi débẹ̀, ṣe ló kó sínú ipò. Bí ìgbéraga ṣe máa ń ṣe tó bá ti ní ìgbéraga nìyẹn, especially ìgbéraga sí Ọlọ́run. Kò sí kan tọ́lọ́run máa ṣe. Èyí tí mo ṣe tẹ́lẹ̀, kí ló ṣẹlẹ̀? Ṣé mo escape judgment nígbà yẹn? A tún ṣe míì. Kò sí nǹkan kan tọ́lọ́run máa ṣe. Ó máa ń pẹ́ kọ́lọ́run tó ṣe ìdájọ́. Agbéraga èèyàn ló ń sọ̀rọ̀ bẹ́ẹ̀. David sọ pé ìgbéraga ni. Mo lè ṣe ohun tó wù mí. Kò sí nǹkan kan tọ́lọ́run máa ṣe. Ọlọ́run ò lè mú mi. Ìgbéraga. David sọ pé nǹkan tó ń jẹ́ kí wọ́n ṣe é nìyẹn. Pé òun gbóhùn Ọlọ́run tó ń sọ sínú ọkàn òun ni. Kò ṣe pé David ló ń ronú ẹ̀ o. Ó ní òun gbọ́ ohùn Ọlọ́run, a voice in my heart, the oracle of God in my heart. Òun ló jẹ́ kí n mọ̀ wípé nǹkan tó jẹ́ kí wọ́n máa hu ìwà ìkà yìí, òun leléyìí. Ó ní dẹ́nì kẹrin, àìmọ̀kan.
torí wọn ò ní ìmọ̀ wípé they don't know about the utter defeat of the wicked wípé utter Yorùbá mi lè ní ẹ bá mi manage ẹ̀ dáadáa pé because ìṣubú ènìyàn búburú pé pátápátá ní fọ ẹ tó bá ti ṣubú pátápátá ni wọ́n tún lè dìde mọ́ pé they don't know because tó bá mọ̀ tó bá ní ìmọ̀ wípé ẹni tó ń ṣe nǹkan búburú wípé ìgbẹ̀yìn ẹ̀ wípé ìkorò ni ìkorò láyé yìí àti ìkorò lọ́run ni pé tó bá mọ̀ wọn ò ní ṣe wípé so àìdá kan mọ̀ ignorance David sọ pé òun ló ń jẹ́ kán ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn then David wá dúró ń bẹ̀ ó wá ń sọ ń pa Ọlọ́run wípé tó bá jẹ́ wípé wọ́n mọ Ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló tiẹ̀ ti di àtúnbí kò tiẹ̀ ṣe àwọn tí ò di àtúnbí ni wọ́n rí lè mọ Ọlọ́run o tó bá pẹ́ aṣíwá sílẹ̀ lẹ́ẹ̀kan ká tó bẹ̀rẹ̀ tí má ní pẹ́ káwọn èèyàn máa sọ̀rọ̀ pé kí ni ìwà Ọlọ́run gangan kí ni ìwà Ọlọ́run ẹ̀yin ẹ sọ ìwà Ọlọ́run ẹ sọ ìwà Ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ ló kàn máa sọ wípé Ọlọ́run gbàdúrà má kàn máa sọ nǹkan pa Ọlọ́run bọ̀ tó wọ́n rí lè mọ ìwà Ọlọ́run nítorí ẹ tó bá mọ ìwà Ọlọ́run kò ní bẹ̀rù kankan láyé ẹ tó bá mọ ìwà Ọlọ́run kò sí kankan tó máa gbé lọ́kàn sókè ẹ tó bá mọ ìwà Ọlọ́run ó mọ̀ wípé the jealousy of God is over ṣe mọ̀ pé téèyàn bá fẹ́ràn ẹ máa jealous nípa ẹ̀ gan ni the jealousy of God is all over us so àìmọ̀ ìwà Ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ ni ò mọ Ọlọ́run wọ́n kàn sìn Ọlọ́run ni wọn ò rí lè mọ Ọlọ́run téèyàn bá fẹ́ rí lè mọ ìwà Ọlọ́run Psalm 36 àti Psalm 103 those are the best chapters to know about the character of God téèyàn bá jókòó tí tó bá lọ ṣe babalá research ẹ̀rí lílì mọ̀ wípé wow so this is who God is ẹni téèyàn ò bá dẹ̀ mọ̀ èèyàn ò lè gbẹ́kẹ̀lé o so nǹkan tí ọ̀pọ̀lọpọ̀ ò ṣe gbẹ́kẹ̀lé Ọlọ́run púpọ̀ tí faith wa tí kò ṣe tó ní pé a mọ Ọlọ́run tó tá a bá mọ Ọlọ́run dáadáa ní ìgbàgbọ́ wa amúnádóko so David sọ wípé aláti mọ Ọlọ́run so ọ̀rọ̀ yanjú kejì trusting and knowing God gbígbẹ́kẹ̀lé àti mímọ̀ Ọlọ́run ẹ lè gbẹ́kẹ̀lé ẹ tẹ́ ẹ mọ̀ rí tẹ́ ẹ mọ ìwà ẹ̀ ṣé ẹ lè ṣílẹ̀kùn ilé yín fún pé gba kọ́kọ́rọ́ máa bọ̀ mo ń lọ sí ìrìn àjò ẹ téèyàn bá mọ̀ lèèyàn lè gbẹ́kẹ̀lé ẹ tí mo mọ ìwà ẹ̀ ni mo lè sọ pé òkè o at least mo tiẹ̀ mọ nǹkan tẹ́ni yìí lè ṣe ebi àwọn ọmọ tàbí àmọ̀ ìwà wọn so ẹ tí ò bá mọ ìwà Ọlọ́run ìfẹ́ tiẹ̀ ìgbàgbọ́ ẹ̀ ò ní múnádóko kò ní lè gbẹ́kẹ̀lé Ọlọ́run tó bó ṣe yẹ kó ṣe gbẹ́kẹ̀lé Ọlọ́run ta la ń sọ pé ó mọ Ọlọ́run ẹ tó máa mọ Ọlọ́run bó ṣe máa kọ́kọ́ bẹ̀rẹ̀ ni wípé ó ń láti ní relationship pẹ̀lú Ọlọ́run ó ń láti ní ìbáṣepọ̀ pẹ̀lú Ọlọ́run except tabájọ́ rìn papọ̀ a lè agree tí èèyàn méjì ò bá agree papọ̀ wọn ò lè jọ rìn ọ̀rẹ́ mọ̀ ọ̀rẹ́ àbí báwo ló ṣe máa ń sọ á láti kọ́kọ́ mọ Ọlọ́run yìí kéèyàn tó lè sọ wípé òun tiẹ̀ fẹ́ mọ gbogbo nǹkan pa Ọlọ́run á láti kọ́kọ́ gba Jésù Kristi ní Olúwa àti Olùgbàlà wa torí bàtà bá gbà á ní Olúwa ọkàn òkúta torí ọkàn burú o the heart is deceitful o ó máa ń tàn yàn o so bọ́tà bá ti gba Ọlọ́run yẹn ẹ̀mí mímọ́ wá mú ọkàn òkúta á wá sọ ọ́ di ọkàn ẹran so ọkàn yẹn á wá soft then lẹ́yìn yẹn àwa bẹ̀rẹ̀ sí ní mọ ìwà Ọlọ́run tàti ẹ̀ ní Ọlọ́run yìí Mósè ní mi lè lọ bá Fáráò tí ń bá mọ̀ ẹ́ who are you Olúwa mo fẹ́ mọ̀ ẹ́ I want to know you so gbogbo kìrìsìtẹ́nì ló láti mọ Ọlọ́run tá bá mọ Ọlọ́run ó máa jẹ́ ká ní ìfọ̀kànbalẹ̀ kò ní jẹ́ ká bẹ̀rù rárá so David wá fún wa ní àwọn ìwà Ọlọ́run ó fún wa níbi bábí méje ló fún wa ní Psalm 36 pé téèyàn bá farabalẹ̀ téèyàn bá lọ wò ó tó bá mọ̀ pé ìwà Ọlọ́run leléyìí téèyàn kan bá tiẹ̀ ríran fún yín tí ìran yẹn ò dẹ̀ bá ọ̀rọ̀ Ọlọ́run lọ ẹ kàn máa rẹ́rìn ni ẹ máa rẹ́rìn ni pé Ọlọ́run ò kì í ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn I know God mo mọ̀ nǹkan tọ́lọ́run lè ṣe bó tẹ́ ẹ̀ bá mọ Ọlọ́run ẹ bẹ̀rẹ̀ sí ní panic ẹ̀rù á máa bà yín tẹ́lù bá sì ti ń bà yín ẹ ti agree pẹ̀lú Sátánì torí Sátánì fẹ́ kẹ́ agree pẹ̀lú òun kí nǹkan yẹn lè ṣẹlẹ̀ àbí nǹkan yẹn lè ṣẹlẹ̀ ní pé kéèyàn agree pẹ̀lú Sátánì bí nǹkan yẹn ṣe lè ṣẹlẹ̀ nìyẹn so David sọ fún wa wípé Ọlọ́run yìí ìwà Ọlọ́run yìí
Ọlọ́run ìfẹ́ ni o. Kò kí ń ṣe pé Ọlọ́run kàn ní ìfẹ́, Ọlọ́run fúnra ẹ̀ gangan ìfẹ́ ni. Òun fúnra ẹ̀ gangan ìfẹ́ ni. There's no limit to his love o. Ìfẹ́ yẹn pọ̀ tó jẹ́ wípé kò sí kankan, kò sí limit, kò sí kankan tó lè dá ìfẹ́ yẹn dúró. Ìfẹ́ t'Ọlọ́run ní sí gbogbo ẹni tó bá ti gbà ní Olúwa àti Olùgbàlà. Ṣé irú ìfẹ́ tó jẹ́ wípé ó pọ̀ débi pé ọmọ ẹyọ kan ṣoṣo tó ní, ọmọ kan péré ló ní o. Ọmọ kan yìí ó dẹ̀ fi fúnlẹ̀, ó fi sílẹ̀, ó jẹ́ kó kú láti lè jogún, láti lè jẹ́ kí àwa ká lè di ajogún ìgbàlà. Irú ìfẹ́ wo lójú yẹn lọ? Ta ló lè fi ọmọ tiẹ̀ tó lè fi sílẹ̀ fún yàn kan pé torí pé mo fẹ́ràn ọkọ mi púpọ̀, ìkan nínú àwọn ọmọ pé ẹ fẹ́ lọ fi ṣe nǹkan fún ẹ tó bá ṣe lóra jẹ́ pé ìkà ènìyàn ni fún rẹ̀ gan. But Ọlọ́run nínú àánú rẹ̀, nítorí ó fẹ́ràn wa púpọ̀, ọmọ bíbí ẹyọ kan ṣoṣo tó ní, ó dẹ̀ fi sílẹ̀ fún wa láti lè ra gbogbo wa padà, láti lè ra gbogbo wa padà. So kí ni nǹkan náà tí irú Ọlọ́run bẹ́ẹ̀ tí kò lè ṣe fún ẹ tó bá jẹ́ ọmọ ẹ̀? Kí ló tún kù lẹ́yìn tó ti fọmọ ẹ̀ sílẹ̀ tí ò lè ṣe fún wa? So David sọ wípé àwọn tó ń ṣèkà wọ̀nyí wọ́n mọ̀ pé Ọlọ́run yọ Ọlọ́run ìfẹ́ ni o. God is love. Ó ní ìkejì ni wípé Ọlọ́run yìí ó ní gbogbo nǹkan ló ní abundance ní o nínú ilé ẹ̀, gbogbo nǹkan ọ̀pọ̀ ní o. Kò ẹ tó bá ń sin Ọlọ́run yìí tó ń tẹ̀lé Ọlọ́run yìí kò lè láàkì nǹkan kan o. Ó la ṣe ń pè ní El Shaddai. El Shaddai mi multi-breasted tó ní ọmú tó pọ̀ rẹpẹtẹ. Gbogbo ọmọ ẹ̀ á kàn wá máa mú àmúyó wá lọ wá tún padà, kò sí nǹkan kan tó máa kò ní gbẹ. Irú Ọlọ́run tá à ń sìn nìyẹn o. David sọ wípé ó tiẹ̀ tún máa ń fúnyàn ní ayọ̀ ni. Ayọ̀ yẹn ní like a river, bí odò tó ń ṣàn ni o. Ẹni tó bá ti gba Jésù Kristi tó sì mọ Ọlọ́run tó sì ń rìn ìrìn t'Ọlọ́run sọ pé kó máa rìn, wípé ayọ̀ máa kúnnú ọkàn rẹ̀ ni o. Joy like a river ni o. David tún wá sọ fún wa wípé Ọlọ́run yìí is the fountain of life. Hali jarakabo. Wípé Ọlọ́run yìí gangan ó ní orísun ìyè o. Àwọn tó ń ṣèkà yìí òun ló fún wọn ní ìyè o. Láìsí Ọlọ́run kò sẹ́ni tó ní ìyè. Gbogbo ìyè, gbogbo àwa tá à ń sọ̀rọ̀ yìí, Ọlọ́run ló mí sí wa, òun ló fún wa ní ìyè o. Gbogbo ẹni t'Ọlọ́run sì fún ní ìyè, òun ló ní bẹ̀rẹ̀, ó sì lópin. Ṣùgbọ́n Ọlọ́run yìí fúnra ẹ̀ kò ní bẹ̀rẹ̀, kò sì lópin. So ẹ tó bá nírú Ọlọ́run bẹ́ẹ̀ tó jẹ́ pé òun ló mọ the end, òun ló mọ the beginning. Nígbà tí Jeremiah ń bẹ̀rù, ó ní kí ló ń bà ẹ́ lẹ́rù? Kí tiẹ̀ tó fọ́ọ̀mù ẹ, kí tiẹ̀ tó fi ẹ́ sínú ìyá ẹ̀ gangan, kí ìyá ẹ̀ tó lóyún ẹ, mo ti mọ̀ ẹ́, mo dẹ̀ mọ̀ nǹkan tó máa ṣe. Irú Ọlọ́run nìyẹn. David sọ pé this is ṣe ni pé àwọn ìkà èèyàn yìí wọ́n mọ̀, tó bá mọ irú Ọlọ́run yìí, wọn ò ní ṣerú ẹ̀. Àìmọ̀ Ọlọ́run ni. Ọlọ́run sì ló máa ṣèdájọ́ lọ́jọ́ ìkẹyìn. Òun yìí ló máa sọ pé okay, iye tí mo fún ẹ bó ṣe lò lélẹ̀, èmi nìkan náà ni mo lè ṣèdájọ́. Sátánì ò lè dájọ́. Sátánì fún rẹ̀ gan níbẹ̀rẹ̀. Déètì ìgbà tá sì máa ṣèdájọ́ ẹ̀ ó sì ti wà ní kíkọ́lẹ̀. Ẹ lọ ka Revelation. Ó fún rẹ̀ gan ní déètì ìdájọ́. So ẹni tó kàn ń ṣe pé tó ń gapá tó ń sọ pé kò sí kan t'Ọlọ́run máa ṣe, kò sí kan t'Ọlọ́run máa ṣe. Ọlọ́run máa ṣèdájọ́ ẹ̀, ó ti di dandan. It is written ní kò ṣe é yí padà. So David sọ pé Ọlọ́run yìí òun ní orísun ìyè. Kò ní bẹ̀rẹ̀, kò lópin. Òun sì ní the father of light o. Ó ní bàbá ìmọ́lẹ̀. Nínú Ọlọ́run yìí lèèyàn ti máa ń rí ìmọ́lẹ̀ o. Nínú Ọlọ́run lèèyàn ti máa ń rí ìmọ́lẹ̀. Torí níwájú Ọlọ́run àtòkùnkùn àti ìmọ́lẹ̀ the same thing ni. Gbogbo ẹ̀ lọ́lọ́run ń wò kedere. Àwa ò rókùnkùn, ìmọ́lẹ̀ làwa ń rí. Ṣùgbọ́n ní Ọlọ́run o, àtòkùnkùn àti ìmọ́lẹ̀ kedere. Bible sọ pé kedere ni lójú ẹ̀, méjèèjì ló ń wò. Torí ẹ̀ nígbà tí Daniel ẹran tí ń gbà tọba kan tó lálàá tó ní gbogbo yín ló máa pa tẹ́ ẹ bá sọ àlá òun fóun kẹ́dẹ̀ interpret ẹ̀. Ìwọ gan tó láàlá ó ti gbàgbé. Ó wá ní pé àlá tó lá ká sọ fún ẹ ká dẹ̀ tún interpret ẹ̀. Ẹ̀rù ń ba gbogbo àwọn astrologers, àwọn gbogbo David Daniel ní ẹ má bẹ̀rù. Ọba kan wà tó jẹ́ pé gbogbo nǹkan ló clear sójú ẹ̀. Ọba kan wà tó jẹ́ pé nígbà tóun sùn tóun lálàá tóun lá kedere ló wà lójú ọba yẹn. I will talk to that God. Mo dẹ̀ máa sọ àlá tó lá ọba. I will tell you
má dẹ̀ sọ túmọ̀ ẹ̀ fún ẹ. There is a God that knows everything. Lóòótọ́ Daniel ọmọ Ọlọ́run, Ọlọ́run sì sọ fún Daniel àlá tó bá lá lélẹ̀, ìtumọ̀ àlá náà lélẹ̀. Ẹ̀rí pé tó bá ń bá rú ọba Ọlọ́run bẹ́ẹ̀ jà, ẹ̀rí pó gọ̀. So nǹkan tí David tú àti ṣàlàyé fún wa nìyẹn, wípé Ọlọ́run yìí ó faithful ó faithful, olóòótọ́ ni Ọlọ́run yìí o. Tó bá ti ṣèlérí, ó máa ń mú ìlérí ẹ̀ṣẹ̀ ni o. Kò kì í parọ́ o. Ọlọ́run májẹ̀mú ni o. Gbogbo ọ̀rọ̀ ẹ̀ májẹ̀mú ni o. Kò kì í yẹ májẹ̀mú, kò dẹ̀ kì í da májẹ̀mú. Àfi táwa fúnra wa bá fúnra wa da májẹ̀mú yẹn, Ọlọ́run kì í da májẹ̀mú. Ó faithful. Ẹ tó bá dẹ̀ fẹ́ study, tó bá fẹ́ mọ̀ nípa bọ́lọ́run ṣe faithful sí, ẹ lọ wo life of Abraham as a case study. David continue, ó ní Ọlọ́run yìí o, olódodo ni o, is a righteous God o, olódodo ni, gbogbo nǹkan ẹ̀ mímọ́ ni, kò sí hanky-panky níbẹ̀, gbogbo nǹkan Ọlọ́run yìí mímọ́ ni, olódodo ni Ọlọ́run yìí, olódodo ni. Ẹ dẹ̀ máa rí inú ayé Abraham. You want to study the righteousness of God, ẹ wo ayé Abraham, ẹ mọ̀ wípé Ọlọ́run yìí lóòótọ́ olódodo ni. David tún wá sọ wípé Ọlọ́run yìí, àwọn kan tó yẹ ká tún mọ̀ nípa ẹ̀ ni wípé onídàájọ́ ni o. Onídàájọ́ òdodo ni. Á ṣèdájọ́ ìkà èèyàn, á dẹ̀ ṣèdájọ́ èèyàn rere. Ìdájọ́ rẹ̀ ló fi máa ń tú àwọn ọmọ rẹ̀ sílẹ̀ lọ́wọ́ àwọn ẹni ibi, nítorí kó máa ṣèdájọ́ àwọn ìkà ènìyàn, ó sì máa ṣèdájọ́ ti ọmọ títí ẹ̀ náà. David sọ pé wọn ò mọ̀ ni o. Tí wọ́n bá mọ̀ Ọlọ́run yìí, ìdájọ́ ẹ̀ dìpù, ó dìpù bí odò omi tó jì jù láyé. Òní David fi describe ẹ̀ ní Psalm 36. So kí sọ̀kan sí ká tó lọ ka Psalm 36. Ó ní loving kindness sí Ọlọ́run yìí ó lágbára. Ìṣeun ìfẹ́ Ọlọ́run yìí ó ló dára púpọ̀. David sọ pé ìṣeun ìfẹ́ rẹ̀ dára. David fún rẹ̀ ti experience ẹ̀ ní o, pé ẹ tó bá bọ́ Ọlọ́run yìí rìn, tó jẹ́ ọlọ́kàn mímọ́, tí ò fi ọkàn rẹ̀ sílẹ̀ fún Sátánì láti lò, the upright in heart, ó lá mọ̀ wípé ìṣeun ìfẹ́ Ọlọ́run wípé ó dára púpọ̀. Ó ní nítorí èyí ni àwọn èèyàn ṣe lè gbẹ́kẹ̀ wọn lé abẹ́ òjìji ìyapa rẹ̀. Nítorí ẹ tó bá mọ Ọlọ́run pẹ̀lú àwọn kan tí mo kà sílẹ̀ yìí, tí David sọ yìí, ọkàn rẹ̀ á balẹ̀ láti lè lọ rárá dúró lábẹ́ ìyẹ́ Ọlọ́run. Torí ó mọ̀ pé tóun bá ti wà lábẹ́ ìyẹ́ Ọlọ́run, kò sí nǹkan kan ìní kankan ò lè ní. Ọ̀tá tó bá lòun fẹ́ mí ń bẹ̀, ó máa pay dearly for it ni. David nítorí ẹ̀ ni àwọn èèyàn ṣe ń gbẹ́kẹ̀ wa, la ṣe ń gbélé Ọlọ́run, la ṣe ń wà ní abẹ́ òjìji ìyapa rẹ̀. Ṣé mọ̀ pé bẹ́ẹ̀dì yẹn bá ti pa ọmọ, ó máa ń ràgàbò ọmọ rẹ̀ ni. Á fi ìyẹ́ báyìí, á fi gbogbo àwọn ọmọ rẹ̀. Ọmọ tó bá jáde kúrò ńbẹ̀, onìkan làṣà máa ń gbé. But èyí tó bá ti wà lábẹ́ ààbò ìyá ẹ̀yìn, kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ sí. Bọ́lọ́run ṣe dáàbò bo ọmọ rẹ̀ nìyẹn. Bó ṣe dáàbò bo ọmọ rẹ̀ nìyẹn. Ẹ jẹ́ ká ka Psalm 36. Psalm 36, mo ti sọ fún wa wípé Psalm ìránṣẹ́ ni. David sọ pé èmi ìránṣẹ́ Ọlọ́run, kò sọ pé mi ọba David. Iṣẹ́ ìránṣẹ́ ni mò ń ṣe ń bí. Mo kọ́ sí olórí orin nínú ìjọ, ká lè máa fi ọ̀rọ̀ yìí, kí wọ́n lè máa fi kọrin, kí àwọn tó ń ṣe ìwà ìkà, kí wọ́n lè lọ gbọ́n, kí wọ́n lè mọ̀ pé àìgbọ́n ni o, àìmọ̀kan ni o, kí wọ́n lè lọ yí padà. Àti fún ẹni tó dẹ̀ mọ Ọlọ́run, tó jọ ọmọ Ọlọ́run, kó mọ̀ pé ó ní láti lọ mọ Ọlọ́run yìí ní gidi o. Tó bá ti mọ Ọlọ́run yìí ní gidi, tó mọrú ẹ tó Ọlọ́run yìí jẹ́, èmi kankan ò lè mì ọ́ o. Pé you are covered, abẹ́ ìyapa Ọlọ́run òun ló wà. Olúwa sì máa mú ìlérí rẹ̀, ó máa mú ṣẹ lórí gbogbo ọmọ rẹ̀. So verse 1, ó ní ìrékọjá ènìyàn búburú, ó wí nínú ọkàn mi pé, ìyẹn ni mo sọ pé ọ̀rẹ́kù, pé ohùn Ọlọ́run tí mo gbọ́ nínú ọkàn mi ni, kò kí ṣe pé mo kàn ń rò ó. Ohùn Ọlọ́run nínú ọkàn mi, òun ló ń sọ, òun ló ń sọ̀rọ̀ jáde gba inú mi, wípé ẹ̀rù Ọlọ́run kò sí níwájú rẹ̀. Kò sẹ́rù Ọlọ́run kankan níwájú rẹ̀ o. Romans 3 verse 18. Romans 3 verse 18. Ó ní ìbẹ̀rù Ọlọ́run kò sí níwájú wọn rárá. Kò sí.
wọ́n á sọ pé wọ́n bẹ̀rù ọlọ́run, àwọn bẹ̀rù ọlọ́run náà, irọ́ wọn bẹ̀rù ọlọ́run. Ẹni tó bá ń bẹ̀rù ọlọ́run kò ní máa ṣe èrè kọjá, kò ní ṣe rárá. So ní verse 2 ó ní nítorí tí ó ń pọ́n ara rẹ̀ ní ojú ara rẹ̀, ṣẹ́rí ó ń flatter ara ẹ̀, flatter ní òyìnbó wá ní flatter, kéèyàn kan máa gun ẹṣin tí ò ṣẹṣin gidi, ó kàn tanra ẹ̀ ni, ó gbéra ẹ̀ ga, ìgbéraga ń gbéra ẹ̀ ga, ó kàn tanra ẹ̀ pé nítorí ó ń pọ́n ara rẹ̀ lé ní ojú ara rẹ̀, ó gbé ara rẹ̀ lójú ara rẹ̀, ó ga ju ọlọ́run lọ, mo lágbára tí wọ́n mọ̀, agbára náà mo dẹ̀ lè lò ó máa fi ṣe nǹkan tó wù mí, kò dẹ̀ sí nǹkan tó Ọlọ́run máa ṣe, mo ní nǹkan tí mo lè fi bo ara mi. Dáfídì ní ó kàn flatter ara ẹ̀ ni o, nítorí tí ó ń pọ́n ara rẹ̀ lé ní ojú ara rẹ̀ títí a ó fi rí ẹ̀ṣẹ̀ rẹ̀ láti kórìíra. Torí òun ò rí ìkórìíra ẹ̀ṣẹ̀ yẹn, kò mọ̀ pé nǹkan tó ń ṣe yìí pé nǹkan ìkórìíra ni. Ó di ìgbà tá a bá ka mọ́ o, ó di ìgbà tó Ọlọ́run bá mú o tí ìdájọ́ dé, kò mọ̀ ó kàn máa ń rò pé àmọ́ iye tí mo ṣe láti àmọ́ mu jẹ, mo tẹ̀ tí ní plan tí mo fẹ́ ṣe lálẹ́ ṣe mọ̀ bó ṣe ń ronú lórí bẹ́ẹ̀ di ẹ̀ nìyẹn. Dáfídì sọ wípé ohun tí bàtà bá ka mọ́ ló máa sọ pé Sátánì ní èṣù ní Dáfídì sọ pé èṣù kọ́ ó pọ́n ara rẹ̀ lé ojú ara rẹ̀ ní verse 3 ó ní ọ̀rọ̀ ẹnu rẹ̀ lí ẹ̀ṣẹ̀ ohun ẹ̀tàn. Èdè kan ló ní, èdè yẹn èdè ẹ̀tàn, èdè irọ́ ni o. Tó bá sọ nǹkan báyìí nínú ìjọ, ẹ má ti rò pé ọmọ Ọlọ́run sọ̀rọ̀ tán, irọ́ ni o. Ó fúnra ẹ má pé irọ́ lòun pa. Dáfídì sọ pé èdè kan péré ló ní sẹ́nu, èdè yẹn irọ́ ni, language ẹ̀ báwa ṣe ń sọ Yorùbá yìí, èdè ìka ènìyàn irọ́ ni, it's a lie. It's a lie o, apọn yín láṣẹ gbogbo ẹ̀, but Dáfídì sọ pé irọ́ ni, irọ́ ló jáde lẹ́nu ẹ̀. Ó ní ọ̀rọ̀ ẹnu rẹ̀ ní ẹ̀ṣẹ̀ ní ohun ẹ̀tàn, ó ń deceive ni o, á ti deceive yín pa. Ẹ ti rò pé ọmọ Ọlọ́run, ẹ ti rò pé ìránṣẹ́ Ọlọ́run yìí, kò sì sóòótọ́ kankan bẹ̀. Dáfídì sọ wípé ó ti fi ọgbọ́n àti ìṣerere ó ti fi sílẹ̀, ó kẹ̀yìn sọ́gbọ́n pátápátá, ó gọ̀ nítorí pé ó kẹ̀yìn sọ́gbọ́n ni o, torí tó bá gbọ́n kò tiẹ̀ ní ṣerú ẹ̀. Dáfídì sọ pé ó ti fi ọgbọ́n àti ìṣerere ó ti fi sílẹ̀, ọgbọ́n ti padà lẹ́yìn ẹ̀, kò sọ́gbọ́n nínú ayé ẹ̀ rárá. So ní verse 4 ó ní ó ń gbèrò ìwà ìkà lórí ẹní rẹ̀, ó níbi tó tún sùn sí lóru tó yẹ kó tiẹ̀ sinmi iṣẹ́ tó ṣe lọ́jọ́ kan, ìkà tó tún máa ṣe láàárọ̀ ọ̀la ló ń ronú ẹ̀. Sísà yẹn, brọ́dà yẹn, kí ni mo tún lè ṣe fún wọn lọ́la nínú ìjọ yẹn o, kí ni the next thing tí mo fẹ́ ṣe, ìkà tó ń rò lórí ẹní ẹ̀ nìyẹn o. Níbi tí gbogbo èèyàn ti ń ro báyé wọn á ṣe dá tán, gbọ́ Ọlọ́run ga tán ṣe gbogbo ẹ̀, ìkà tó ń rò nìyẹn lórí ibùsùn ẹ̀. Dáfídì sọ wípé ó ń gbèrò ìwà ìkà lórí ẹní rẹ̀, ó gba ọ̀nà tí kò dára pátá, ọ̀nà ìparun ni Dáfídì níbẹ̀ ló ń gbà. Òun kò kórìíra ibi, kò dẹ̀ kórìíra ibi yẹn o. Ó rò pé òun lágbára, pé nǹkan tó ń ṣe yẹn lágbára, ṣẹmọ a tún fi gba agbára sí ni, mo lágbára, pé bó ṣe rí lójú ẹ̀ nìyẹn, pé kò rí pé ohun ìkórìíra ni, kò mọ̀ pé ibi ohun ìkórìíra pátápátá pé òun ni. Ìwé Micah chapter 2 verse 1, Micah 2:1 ó ní ègbé ni fún àwọn tí ń gbìmọ̀ àìṣedéédé, tí ń ṣiṣẹ́ ibi lórí àkéte wọn, nígbà tí ojú mọ́ wọ́n ń ṣe é nítorí pé ó wà ní agbára ọwọ́ wọn. Kò ṣe kọ́kàn pláàni ẹ̀ lóru nìkan, nígbà tó bá sì jí láàárọ̀ lóòótọ́ wọ́n á sì múṣẹ́, torí wọ́n ti lágbára kékeré kan tí wọ́n fún wọn, wọ́n á sì múṣẹ́. Ṣùgbọ́n Micah sọ pé, prophet Micah ló ń sọ̀rọ̀ o, ó ní ṣùgbọ́n irú wọn, ó ní ègbé ni fún wọn, ó ní ègbé ni fún wọn. Ní verse 5 David wá bẹ̀rẹ̀ sí ní, ó ti wá sọ ti ìwà ìkà àwọn èèyàn búburú o, ṣùgbọ́n wá ń sọ̀rọ̀ oore Ọlọ́run, ó wá ń sọ̀rọ̀ nípa ìwà Ọlọ́run ń sìn fún ẹni tó bá jọmọ Ọlọ́run láti mọ irú Ọlọ́run tá à ń sìn, so that ìgbàgbọ́ wa á lè múnádóko, so that a lè fi ọkàn balẹ̀, so that kò ní síbẹ̀rù kankan, nítorí pé Ọlọ́run tá à ń sìn yìí, tá a bá mọ̀ dáadáa ni àní bẹ̀rù. Like mo sọ ń bẹ̀rẹ̀ pé movie ni o, tí kankan bá ń ṣẹlẹ̀ eré ni ẹ ń wò ni o, kò tí ì parí, nígbà tó bá parí ẹ̀ rí pé
àwa la máa borí. Ọmọ Ọlọ́run ló máa ń borí. God has never lost a war o. Nígbà tí àwọn ọmọ bàbá Joseph tán jù sínú kànga, múvì ni, eré ni. Nígbà tó tún mú kúrò, wọ́n tún tà sóko ẹrú bí tí wọ́n ti ní rí mọ́ láéláéláé, múvì yẹn ṣì continue. Ọlọ́run dákẹ́ ó ń wò. Wọ́n tún mú délùú yẹn, ẹ̀ṣẹ̀ tí ó ṣẹ̀, wọ́n ló tún ṣẹ̀, wọ́n tún lọ jù sínú ẹ̀wọ̀n. Ọlọ́run dákẹ́ ó ń wò, múvì yẹn continue. Ṣùgbọ́n nígbà tí ọ̀rọ̀ Joseph máa tó, Olúwa fún rẹ̀ gangan tú Joseph sílẹ̀ kúrò nínú prison. Ó dẹ̀ di prime minister. Ẹgbọ́rú ẹ̀rí ẹ tí kò kìí ṣọmọ ìlú, kò ṣọmọ Egypt, kò contest, kò sí election, kò sí nǹkan kan, kò lọ school o, kò kàwé o. Ṣùgbọ́n tọ́lọ́run bá gbèsè tiẹ̀ dé, Ọlọ́run tó ti mọ the end, ó ti mọ̀ pé the end ni wípé Joseph máa jẹ́ prime minister. Àwọn tó sì ta kó sóko ẹrú, wọ́n ń padà bọ̀ wá forí balẹ̀ fún. That is the way God works. So Ọlọ́run lè silent nísìn, kò mí pé ọ̀tá ń borí, a lè mọ̀ rò pé bóyá ọ̀tá ń borí, irọ́ ni. Ẹ̀yin ẹ dúró dòfin ẹ̀. Òpin múvì yẹn fẹ́ẹ̀ dé. Ẹ rí wípé Ọlọ́run nìkan, òun ló mọ ohun gbogbo, òun ló sì lè ṣe ohun gbogbo. Òun ni. So David sọ fún wa láti verse 5 wípé Olúwa, àánú rẹ̀ dúró dé ọ̀run. Àánú Ọlọ́run sóògùn débi pé ó dúró dé ọ̀run. Àánú Ọlọ́run yìí kò sí nǹkan tá lè fi wé. Kò sí nǹkan tá lè fi wé. Mo gbọ́ testimony sister kan bí àbí 2 weeks ago tí wọ́n ní pé kó máa lọlé, pé kó lọ kú sílé, cancer ti burú jù, ó dẹ̀ ti, wọ́n ti ṣe kímò gbogbo ẹ̀ ò ṣe bọ̀. Nígbà tó dé Nàìjíríà, ó kàn gbọ́ mẹ́sẹ̀jì kan tán preach lórí àánú Ọlọ́run. Lóru ló gbọ́ mẹ́sẹ̀jì yẹn. Ó dẹ̀ bọ́ra sílẹ̀, ó rí ìhòòhò bẹ̀rẹ̀ sí ní yí lórí ilẹ̀ pé Olúwa, ẹ̀rù ikú ò tiẹ̀ bá òun, ṣùgbọ́n àwọn ọmọ tóun bí, àwọn ọmọ yẹn kéré. Olúwa ṣàánú fún mi. Ṣé bí wọ́n sọ pé àánú yín, pé ilẹ̀ àánú yín ò kì í ṣú. Olúwa, àánú yẹn ṣá ló fi ṣe fíjì tílẹ̀ fi mọ́. Níbi tílẹ̀ mọ́ bá sí ló sùn, bí tó sùn sí, olóhùn kan rọ́kùnrin kan tó wọlé wá lójú oorun ni o. Ó ló dẹ̀ tọwọ́ bọ inú òun, ó kàn já nǹkan kan kúrò nínú òun. Nígbà tó dẹ̀ máa fi jí, òun rí yàtọ̀ díẹ̀díẹ̀. Ìgbà tí bí bójú everyday sísà yìí dẹ̀ ń get better, ó dẹ̀ ń get better. Ẹ tí ó sọ pé kó lọ kúnlé, bẹ́ẹ̀ ló dẹ̀ ń get better, ló ń get better. Ló ní pé kọ́kọ́ òun jẹ́ kán lọ ṣe test. Òun rí yàtọ̀ gidi lára òun. Nígbà tá lọ ṣe test, kò sí cancer mọ́ o. Àánú Ọlọ́run o. Àánú Ọlọ́run, kí làánú Ọlọ́run yìí ò lè ṣe? Ilẹ̀ àánú Ọlọ́run ò kì í ṣú. Ilẹ̀ àánú Ọlọ́run ò kì í ṣú. David sọ pé àánú rẹ̀ ó dé òkè sánmọ̀ o. Bí òkè ọ̀run ṣe ga tó yẹ, bẹ́ẹ̀ làánú Ọlọ́run, bẹ́ẹ̀ ló ṣe ga tó. Verse 6, ó ní òdodo rẹ̀ dàbí àwọn òkè ọ̀run. Ìyẹn ni pé òkè tó ga jù, òkè ọ̀run táwọn yìí, bẹ́ẹ̀ lòdodo Ọlọ́run ṣe rí. Olódodo lọ́lọ́run, olódodo ni. David sọ pé ìdájọ́ rẹ̀ dàbí ibú ńlá, ibú tó ṣe rí, omi tó jìjù. Bẹ́ẹ̀ ni ìdájọ́ Ọlọ́run ṣe rí o. Omi ibú tó jẹ́ pé kò sẹ́ni tó lè dé ìsàlẹ̀ pátápátá. Bẹ́ẹ̀ ni ìdájọ́ Ọlọ́run ṣe rí. Ó di dandan kí ìdájọ́ rẹ̀ kó dé. Àti kọ̀wé rẹ̀ ni kó máa ṣe ìdájọ́. Ìtẹ́ tó jókòó sí, ìtẹ́ àánú àti ìtẹ́ ìdájọ́ ni. David sọ wípé tẹ́ bá mọ̀ pé Ọlọ́run yìí máa ṣe ìdájọ́ àwọn ọ̀tá yín, kò yẹ kẹ́rù bá yín. Ọlọ́run máa ṣe ìdájọ́. Kò sẹ́ni tó lè ṣiṣẹ́ ibi tó lè mú jẹ. Ọlọ́run owó lè ka ènìyàn tìpìlẹ̀. Òun lọ́lọ́run tá à ń sìn. Ní verse 7, nomi tí ìkàyẹ̀ tán, David sọ pé òdodo rẹ̀ dàbí àwọn òkè Ọlọ́run. Ìdájọ́ rẹ̀ dàbí ibú ńlá. Olúwa, ìwọ ń pa ènìyàn àti ẹranko mọ́. Nítorí ìdájọ́ rẹ̀ lolúwa fi ń pa ènìyàn àti àwọn ẹranko mọ́. So that ẹni tó bá ṣèkà, Olúwa ṣèdájọ́ wọn láti lè jẹ́ kí nǹkan kan má ṣẹlẹ̀ sí ènìyàn ti Ọlọ́run àti àwọn ẹranko. Nítorí Olúwa ṣèdájọ́. Ní verse 7, ó ní Ọlọ́run ìṣe ìfẹ́ rẹ̀ ti dára tó. Wow, the steadfast love of the Lord never faileth. They are new every morning. Ní o, ìṣeun ìfẹ́ Ọlọ́run ti dára tó. David ní ó ti dára, ó dára gidi. Nítorí náà ni àwọn ọmọ ènìyàn yóò máa gbẹ́kẹ̀ wọn lé abẹ́ òjìji ìyẹ́ apá rẹ̀. Torí pé ìṣeun ìfẹ́ Ọlọ́run yìí ti dára jù. Ọlọ́run tó gbẹ́kẹ̀lé, Ọlọ́run tó gbẹ́kẹ̀lé, ó tó gbójúlé, alábẹ́ àǹsá sí òun lọ́lọ́run yìí. Aríni níbànújẹ́ fayọ̀ dípò òun lọ́lọ́run.
Dáfídì sọ wípé nítorí pé a mọ̀ pé Ọlọ́run yìí ìṣeun ìfẹ́ rẹ̀ dára, so a lè gbọ́kàn wa lé, a lè rọra bọ́ sí abẹ́ ìyẹ́ apá rẹ̀, kó fòjìji rẹ̀ kó dáàbò wá. Ṣáádò tí mo sọ ń bẹ̀rẹ̀ yẹn, ká wà lábẹ́ ṣáádò Ọlọ́run, ká wà lábẹ́ rẹ̀, nítorí pé ìṣeun ìfẹ́ Ọlọ́run yìí ó dára ní gidi. Ní verse 8 ó ní òróró ilé rẹ̀ yóò tẹ́ wọn lọ́rùn gidigidi. Iye gbogbo ẹni tó mọ Ọlọ́run yìí ni o. Ó ní nílé Ọlọ́run yìí òróró rẹ̀ ó tẹ́ gbogbo èèyàn lọ́rùn ní òye ní abundance. David sọ Psalm 23 verse 1 pé tọ́lọ́run bá jẹ́ olùṣọ́ àgùntàn rẹ̀, kò sí kankan tó máa láàkì o. The Lord is my shepherd, you know. Kò sí kankan tó máa tún want. Kò sí, you won't lack anything. Pé nínú ilé rẹ̀ abundance ni. Ó ní ìwọ ó sì mú mi nínú odò ìfẹ́ rẹ̀. Oh my God, the river of joy. Odò ayọ̀ tó ń ṣàn, odò tó jẹ́ kó máa ń fúnni níyè ni o. Odò tí ò kì í gbẹ, kò kì í gbẹ. Odò yẹn ò ń gbẹ rárá. Pé tó bá ti jẹ́ pé ọmọ Ọlọ́run ni ẹ́ tó sì gbàgbọ́ nínú Ọlọ́run, a kàn máa mú láti inú odò yẹn ni. Revelations, gbàtà bá di Revelation, àṣẹ mọ́ ń pa inú àsọ̀rọ̀ mọ́ ń pa odò yẹn tó láti fi yẹn ṣe teaching lọ́jọ́ kan. Verse 9 ó ní nítorí pé pẹ̀lú rẹ̀ ni orísun ìyè wà. Ọlọ́run yìí òun ló fún gbogbo nǹkan ní ìyè, àtẹranko àti sàkání ìfúnra àti gbogbo nǹkan, everything, àtàwọn tó ń ṣìkà. Ọlọ́run yìí ò lórísun ìyè torí kò ní bẹ̀rẹ̀, kò sì lópin. Àwa má rí ìdí ni, àwa má rí ìdí ni. Wípé so Ọlọ́run yìí òun gangan ni orísun ìyè, òun ni. Ó ní nínú ìmọ́lẹ̀ rẹ̀ òun ni àwa ó ti máa rí ìmọ́lẹ̀ o. Tí nǹkan bá tiẹ̀ wà nú òkùnkùn tí wọ́n rò pé àwa ò lè rí, tí wọ́n ti ṣe tán ti ṣe, nígbà táwa bá lọ bọ́ Ọlọ́run pé Olúwa kí ló ń ṣẹlẹ̀, kí ni mo nílò láti ṣe, kí ni nǹkan tó Olúwa sì ṣe ojú yín pé nǹkan tó ṣe nú òkùnkùn, nǹkan tó ṣe nìyẹn, ẹ̀ tó ṣe àwọn tó ṣe. You see, God is awesome o. Hey, God is awesome ẹ̀yin èèyàn Ọlọ́run. John 4:14 ó sọ fún wa pé òun ni bàbá ìmọ́lẹ̀, is the father of light. Nínú ìmọ́lẹ̀ Ọlọ́run ni àwa ti ń rí ìmọ́lẹ̀. Verse 10 ó wá ń gbàdúrà ní verse 10 ni o. Àdúrà ní David ń gbà. Ó ní Olúwa mú ìṣeun ìfẹ́ rẹ pẹ́ sí àwọn tí ó mọ̀ ọ́, àti òdodo rẹ fún àwọn aláyà dídúró, fún gbogbo ẹni tí kò tí ì fi ọkàn rẹ̀ fún Sátánì, fún gbogbo ẹni tó gbà ọ́ ní Olúwa àti olùgbàlà, tí wọ́n sì ń ṣe bẹ́ẹ̀ ṣe sọ pé kí wọ́n máa ṣe. David sọ pé Olúwa mú ìṣeun ìfẹ́ rẹ jẹ́ kó pẹ́, kó continue, yẹn ni kókó má dúró rárá lórí gbogbo ẹni tó fẹ́ràn rẹ, àti òdodo rẹ fún gbogbo ẹni tí àyà rẹ̀ dúró pẹ̀lú Ọlọ́run. Kí ni ìdí tí David ṣe ń gbàdúrà ní verse 10? Ọ̀pọ̀lọpọ̀ àmọ́ rò pé ṣèbọ́ Ọlọ́run ti ṣèlérí, wọ́n ṣèlérí fún wa sí Joshua 1:5 lórí òkè Síónì, gbogbo alamọ̀ kan ṣèlérí. So kí ni àwa láti ṣe, kí ni responsibility tiwa? A láti máa rán Ọlọ́run létí lọ́rọ̀ náà pé Olúwa ìwọ ló ṣèlérí Joshua 1:5 fún wa lọ́jọ́ ìpàdé lórí òkè Síónì o. Báyìí lẹ ṣe sọ o. Ìlérí yẹn tá bá ti ń rán Ọlọ́run létí, Olúwa bá túbọ̀ máa mú ìlérí yẹn, á túbọ̀ máa mú ṣẹ. Torí pé bọ́lọ́run ṣe ń ṣeṣẹ́ nìyẹn, ó sọ pé béèrè ni, kò sọ pé Ọlọ́run ti mọ̀ nǹkan tí mo fẹ́ ṣe, ṣùgbọ́n Ọlọ́run ló ṣèlérí, ó mọ̀ nǹkan tó máa ṣe. It doesn't work like that. Tá bá mọ Ọlọ́run ò kì í ṣeṣẹ́ bẹ́ẹ̀. Ọlọ́run fún wa ní choice, ó lè fẹ́ ṣe nǹkan báyìí fún yín kẹ́yìn má dẹ̀ fẹ́. So torí pé ó fún wa ní choice yẹn, òun ló ṣe sọ fún wa Matthew 7:7 pé béèrè, ẹ tó bá béèrè ló máa rí gbà o. So David ń béèrè ni pé Olúwa mú ìṣeun ìfẹ́ rẹ pẹ́ sí àwọn tí ó mọ̀ ọ́, àti òdodo rẹ fún àwọn aláyà dídúró, àwọn tí kò fi ọkàn wọn sílẹ̀ fún Sátánì. Ní verse 11 ó ní má ṣe jẹ́ kí ẹsẹ̀ àwọn agbéraga kí ó wá sí mi. Olúwa, ẹ̀ṣẹ̀ àwọn agbéraga yìí má tiẹ̀ jẹ́ kó wá sí mi, má jẹ́ kó wá rárá. Ẹsẹ̀, ṣé mọ̀ pé ẹsẹ̀ ìgbéraga ẹsẹ̀ burúkú ni. Ẹsẹ̀ àwọn agbéraga yìí ẹsẹ̀ burúkú ni. Àwọn ìka ènìyàn ló ń pè ní agbéraga o. Àwọn tó ń gbéra wọn gan ju Ọlọ́run lọ. David ní má jẹ́ kí ẹsẹ̀ wọn, Olúwa má jẹ́ kó wá sí mi, má jẹ́ kí ọwọ́ àwọn ènìyàn búburú yìí má jẹ́ kó ṣí mi nípò, Olúwa, kó tó gbèjà mi.
èmi ò fẹ́ pé kán ti ṣe tán kó tó gbèjà tó bá ti fẹ́ ṣe báyìí olúwa ò ní kẹ́ ti gbèjà mi, ò ní kẹ́ ti gbèjà mi, ẹ má jẹ́ kán ṣe tán kẹ́ tó gbèjà mi olúwa, má jẹ́ kí ọwọ́ wọn má jẹ́ kó ṣí mi ní ipò. Ìyẹn ni pé má jẹ́ kó ní ìgbéraga, má jẹ́ kán tẹ̀ mí mọ́lẹ̀, má jẹ́ káwọn aṣebi, má jẹ́ kán ṣí mi ní ipò. And verse 12 ló fi conclude Psalm 36. Ó níbẹ̀ ni àwọn oníṣẹ́ ẹ̀ṣẹ̀ gbé ṣubú, tó ní nínú ìgbéraga yẹn ibẹ̀ ló máa ń ṣubú sí. Olúwa wá rẹ̀ wọ́n sílẹ̀, tá bá ti ṣubú yẹn olúwa wá rẹ̀ wọ́n sílẹ̀, wọn ò dẹ̀ ní lè dìde mọ́, ló bá tán, end of discussion. Ipe torí agbéraga ó máa ń ṣubú ni, ẹ tó bá ti gbéraga ju Ọlọ́run lọ ìṣubú ló máa ń parí ẹ̀, ìṣubú ni, wọ́n á ṣubú láyé wọ́n á tún ṣubú lọ́run, torí eternal condemnation ó tún wà fún wọn. So David sọ wípé àwọn aláìdára wọ̀nyí tán bá ti ṣubú, tán bá ti wó lulẹ̀ wọn kì í lè dìde mọ́. So conclusion Dávidi ni wípé kí àwa ọmọ Ọlọ́run eléyìí kó fún wa ní kó jẹ́ bí ìránnilétí fún wa ni láti gbẹ́kẹ̀ wa lé Ọlọ́run, wípé Ọlọ́run yìí olóòótọ́ ni, wípé Ọlọ́run yìí olódodo ni, wípé kò sí bí ọ̀tá ṣe lè dojúkọ èèyàn tó ọ̀tá ò lè borí. Nǹkan tí David ń tú àti sọ fún wa nìyẹn. Ká má bẹ̀rù àwọn tó ń ṣèwà ìkà yìí pé wọn ò lè borí, ṣùgbọ́n ọmọ Ọlọ́run ó láti béèrè, á láti máa rán Ọlọ́run létí àwọn ìlérí tí Ọlọ́run tó ti ṣe fún wa. Ká dẹ̀ mọ̀ wípé àwọn ìkà ènìyàn yìí nínú ilé Ọlọ́run náà wà, kò fi ṣe ń ta o. Ká má gbéra sílẹ̀, ká má rẹra sílẹ̀ púpọ̀ jù wípé àtúrí pé èèyàn kan ti jẹ́ pásítọ̀, èèyàn kan ti jẹ́ ìyàwó pásítọ̀, kó ní kálukú kó kọ́ṣọ̀n ara ẹ̀. Nǹkan tí David ṣe kọ Psalm 36 nìyẹn o. Ẹ tó bá dẹ̀ jẹ́ pé ó wà lára àwọn olùrékọjá náà kó lọ ronú, kó mọ̀ pé ìgbéraga ló ń kó bá òun, pé àìmọ̀ ni o. Ẹ tó bá ti gbéraga jọ Ọlọ́run lọ́wọ́ máa ń ṣubú ni o, ìparun ni o. Kó mọ̀ pé àìmọ̀ ni o, kán lè yí padà. David kò fi bú wọn, David ò fi bá wọn jà, pé kán lè yí padà, kán lè mọ̀ pé àìnímọ̀ pé wọ́n sọ ọgbọ́n nù ni, àti pé ìdájọ́ ń bọ̀ o, àti kọ̀wé ìdájọ́ o, kò sì ṣe é yí padà o. Ṣùgbọ́n kọ́mọ Ọlọ́run kó lọ fọkàn balẹ̀, kò ní fi ṣe nǹkan tó ń ṣẹlẹ̀ ń sì tẹ̀lé rò pé bóyá Sátánì pé ọ̀tá ń win, ọ̀tá ò lè win ní múvì ní eré náà máa tó dé end. Nígbà tó bá dé end, tọ́lọ́ Ọlọ́run ní the end, òun ló mọ òpin ẹ̀. Nígbà tó bá dé end ẹ mọ̀ wípé Ọlọ́run faithful lóòótọ́. Tó bá fẹ́ kí Ọlọ́run fi ìyẹ́ rẹ̀ kó fi bò ọ́, tó fẹ́ gbẹ́kẹ̀lé abẹ́ ìyẹ́ apá rẹ̀ ó láti ní ìbáṣepọ̀ pẹ̀lú Ọlọ́run o. Tó bá lè ti wá ní ìbáṣepọ̀ pẹ̀lú Ọlọ́run, wàá kọ̀ Sátánì àti iṣẹ́ ọwọ́ rẹ̀ sílẹ̀ pátápátá ni o. Ọba kan ó ní jẹ́sà, àwọn tó máa ń fọ́nì bí ọ̀dẹ̀, tó máa ń ṣeré bí ọ̀dẹ̀ ní ààfin. Ọ̀dẹ̀ yìí ó máa ń pa ọba yìí lẹ́rìn, tó jẹ́ pé ọba yẹn máa ń rò pé ṣé a tún lè rọ́dẹ̀ tó lè dẹ̀ ju ọkùnrin yìí lọ ṣá. Ọba yẹn wá gbé ife kọ́ọ̀pù, ó gbé fún lọ́jọ́ kan, ó ní mo fẹ́ kó lọ sí gbogbo ìlú, kó lọ máa wá ẹ tó bá tún gọ̀ jù ẹ lọ, ẹ tó jọ́ dẹ̀ jù ẹ lọ, tó bá ti rí kó gbé ife yìí kó gbé fún, pé èmi ọba ní pé kó gbé fún, pé because omi ìpè ó tún gọ̀ jù wọ́n lọ. So ọkùnrin yìí náà ń gbé ife náà ń gbé káàkiri, tó bá ti rí ìyàn sọ pé ṣó gọ̀jù òun lọ, àwọn èèyàn ní rárá o, kò jù ẹ lọ. Ó gbé lọ títí kò rí yàn kankan tó máa gba ife lọ́wọ́ ẹ̀. Ọba wa ránṣẹ́ sí wípé mo ti gbé ife yìí fún ẹ tipẹ́, ó padà wá, ṣó ò tí ì rí yàn tó gọ̀jù ẹ lọ ni. Ó ní ọba kí ló dé tẹ ránṣẹ́, mo sì ń wáyàn ní. Ọba yẹn ní ó ń lọ ìrìn àjò téèyàn kì í padà, àkókò òun ti tó, òun lọ ìrìn àjò. Ó ní ọba ṣé láti lọ sí ìrìn àjò yẹn ni? Ọba ní òun láti lọ, ó di dandan kó òun lọ sí ìrìn àjò yẹn. Ó ní ṣé ẹ mọ ìrìn àjò náà ni? Ṣé ẹ mọ ibi tí ìrìn àjò yẹn máa gbé yín dé ni? Ọba lòun ò mọ bẹ̀. Ṣé ẹ mọ ẹni tó ń mú yín lọ? Ọba ní kò sẹ́ni, òun ò mọ ẹni tó máa mú òun lọ. Ṣé ẹ mọ bẹ́ẹ̀ ṣe máa débẹ̀? Ọba lòun ò mọ bóun ṣe máa débẹ̀. Ó ní ìmúra wo lẹ ti ṣe sílẹ̀ fún ìrìn àjò tẹ́ ẹ̀ ń lọ yìí? Ó ní kò sí. Ó ní ọba, ife tẹ́ gbé fún mi yìí ẹ̀yin gan-an lẹ́ni, ẹ̀yin gan-an lẹ́ni ife tẹ́ gbé fún mi. Ẹ ń lọ sí ìrìn àjò tẹ́ ẹ̀ ń lọ, ẹ
ẹ má bẹ ṣe máa débẹ̀, ẹ ní ẹni tó máa ń fọ̀nà hàn yín láti débẹ̀, ẹ tí ẹ ṣe nǹkan kan sílẹ̀, ẹ múra ìrìn àjò tẹ́ ń lọ yìí, ẹ múra ẹ̀ sílẹ̀, ẹ dẹ̀ tí ì lọ bẹ̀ rí, ẹ tí ì débẹ̀ rí, ẹ dẹ̀ sọ pé ẹ ń lọ pójú dandan kẹjọ, ẹ̀yin gan lẹ́gàn jù. Ife náà ẹ̀yin lẹ́ni, ẹ gba ife. Ìwé Hébérù chapter 9 verse 27 ó níwọ̀n bí a sì ti fi lélẹ̀ fún gbogbo ènìyàn láti kú lẹ́ẹ̀kan ṣoṣo, gbogbo wa la mọ̀ ìpọ́jọ́ kan ń bọ̀, kò sẹ́ni tí ò máa fẹ́ tó máa ń tanra ẹ̀. Ó láti fi lélẹ̀ fún gbogbo ènìyàn láti kú lẹ́ẹ̀kan ṣoṣo. Ó ní ṣùgbọ́n lẹ́yìn èyí ìdájọ́ ni, a ti kọ̀wé rẹ̀ kò ṣeé yí padà o. A máa ṣe ìdájọ́ tèmi, a máa ṣe ti mọ́mí Jásán, a máa ṣe ti mi Sá Ọlọ́mọ, a máa ṣe ti yín náà. Kò sẹ́ni tó mọ ilé escape ẹ o. Ṣùgbọ́n ìdájọ́ yẹn pín sí méjì. Ìkan ìdájọ́ rere ní káàbọ̀ ọmọ ọ̀dọ̀ rere. Ìkan ìdájọ́ burúkú ni o máa lọ sínú iná mi ò mọ̀ rí. Ìyẹn ò ní fọ̀, ohun yẹn ò tiẹ̀ ní fọ̀ sẹ́ni kankan lórí òkè Síónì lórúkọ Jésù o. Jésù dẹ̀ ti sọ fún wa wípé èmi nìkan ní ọ̀nà, kò sí ọ̀nà mìíràn láti dọ́dọ̀ bàbá mi. Jésù ti sọ fún wa pé èmi ni ọ̀nà tó bá yẹn ò mọ̀, Jésù Kristi ni. Jésù Kristi sọ pé mò ń lọ pèsè àyè sílẹ̀ fún yín. Mo ti ṣe preparation, so kò ní ìdí báwa tó ń ṣe preparation kankan. Ọba yẹn ò ṣe preparation kankan torí kò ní Jésù ni. Jésù ni mo ti ṣe preparation fún yín. Ó lè mi dẹ̀ ni màá mú yín débẹ̀. Èmi mo máa mú yín débẹ̀. Èmi ti débẹ̀ ṣáájú yín. So kò ní ìdí báwa kọ́kọ́ lọ ṣáájú. Jésù ni mo ti lọ ṣáájú yín. Ṣùgbọ́n ẹni tí kò bá ní Jésù yìí kò sí bó ṣe fẹ́ ṣe débẹ̀ o. Jésù ti ní pé mi ní ọ̀nà kan tó jáde sí ọ̀run. Kò sí ẹni tó lè wá sí ọ̀dọ̀ bàbá mi bí kò ṣe nípasẹ̀ mi. Jésù lọ̀nà o. Ọ̀nà kan péré tí èèyàn kì í ṣì tó jáde sí ọ̀run. Jésù Kristi yìí nìkan ni o. Tó bá fẹ́ gba Jésù Kristi yìí ní Olúwa àti Olùgbàlà rẹ, ó dẹ̀ ti àbó ti gba Jésù Kristi yìí tẹ́lẹ̀, ṣùgbọ́n ìwọ náà ti backslid. Ìwọ gan mọ̀ pé o ò sí lọ́nà yẹn pátápátá mọ́, o ti yà kúrò lọ́nà yẹn. Oore ọ̀fẹ́ wà fún ọ, aláàánú lọ́lọ́run bí Dáfídì ṣe sọ. Olúwa sì tún gbà ọ́ padà. Àánú rẹ̀ ga ó dé ọ̀run, ó dé sánmọ̀. Padà wá, Olúwa sì tún gbà ọ́. Kó jẹ́ ká jọ gba àdúrà. Àbí bóyá ìwà ìkà ti wà lọ́wọ́ rẹ tó rò pé o gbọ́n, o rò pé o lágbára, o rò pé o lè dá nǹkan wò bó ṣe wù ẹ́, kò sí nǹkan tọ́lọ́run máa gbé e ṣe. O ti gbọ́ lénìí wípé àìmọ̀ ni o, àìlóye ni o, ẹ̀gàn ni o, ìdájọ́ wà o, kò ṣeé yí padà o. Wá gba Jésù Kristi ní Olúwa àti Olùgbàlà rẹ. Olúwa sì ràgàbò ẹ́. Kò sí kankan tẹ́nì kankan máa gbé ẹ ṣe mọ́. So tó bá fẹ́ gba Jésù Kristi, jẹ́ ká jọ gba àdúrà wípé Olúwa, mo máa ra mi gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀. Nítorí tèmi ló ṣe kú ikú oró lórí igi àgbélébùú. Dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí. Èmi náà fẹ́ bá ọ jíǹde bó ṣe jíǹde lọ́jọ́ kẹta. Mo gba Jésù Kristi ní Olúwa àti Olùgbàlà mi. Kọ orúkọ mi sínú ìwé ìyè. Ẹ tó bá sọ ọ́ lóòótọ́, Olúwa sì kọ orúkọ rẹ̀ sínú ìwé ìyè. Lọ́jọ́ náà, àjọ ríra, àjọ yọ̀mọ́ra wọn. Olúwa ẹ ṣé o. Thank you, Lord Jesus Christ. Mommy, thank you. Mami Saloma, I appreciate you. Thank you, everybody. Love you, love you, love you all.